màmá tẹ̀ ń gbọ́ mi nínú ilé. Ẹ kú ilé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tẹ̀ ń gbọ́ mi nínú ilé àbí lẹ́nu iṣẹ́. Ẹ̀dẹ̀ ọ̀dà bí ẹ kú àkókò yìí. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọjọ́ Olúwa, ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí. A ó dá lábùkún fún ní orúkọ Jésù Kristi. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà. Lábẹ́ ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà, orí ọ̀rọ̀ wa tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni Jákọ́bù sàmì ìjólótìtọ́ Ọlọ́run. Jákọ́bù sàmì ìṣòdodo Ọlọ́run. Jákọ́bù sàmì pé Ọlọ́run jẹ́ olóòótọ́ sóhun. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 2:26 ẹsẹ̀ 10 sí 22. Jẹ́nẹ́sísì orí 2:28 Jẹ́nẹ́sísì orí 2:28 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 sí 22 òun la ti ń lọ kẹ́kọ̀ọ́. Tí bíbélì yín bá wà lọ́wọ́ tó yín dádì àti mọ́mì, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ gbé jáde ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá, èyí tó kà báyìí pé Jákọ́bù sì jáde kúrò láti Bíáṣébà lọ. Ó sì lọ sí ìhà Háránì. Ó sì dé ibì kan. Ó dúró níbẹ̀ ní òru náà nítorí oòrùn wọ̀. Ó sì mú nínú òkúta ibẹ̀ náà, ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì sùn níbẹ̀ náà. Ó sì lá àlá, sì kíyèsí, a gbé àkàsọ̀ kan dúró lórí ilẹ̀, orí rẹ̀ dé òkè ọ̀run. Sì kíyèsí, àwọn áńgẹ́lì Ọlọ́run ń gòkè, wọ́n sì ń sọ̀kalẹ̀ lórí rẹ̀. Sì kíyèsí, Olúwa dúró lókè rẹ̀, ó sì wí pé, èmi ni Olúwa, Ọlọ́run Ábúráhámù bàbá rẹ àti Ọlọ́run Ísákì. Ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ lé nì, ìwọ lèmi ó fi fún, àti fún irú ọmọ rẹ. Irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀. Ìwọ ó sì tàn kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn, àti sí ìhà ìlà oòrùn, àti sí ìhà àríwá, àti sí ìhà gúúsù. Nínú rẹ àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Sì kíyèsí, èmi ó wà pẹ̀lú rẹ. Èmi ó pa ọ́ mọ́ ní ibi gbogbo tí ìwọ ń lọ. Èmi ó sì tún mú ọ bọ̀ wá sí ilẹ̀ yìí, nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀ títí èmi ó fi ṣe èyí tí mo wí fún ọ tán. Jákọ́bù sì jí lójú oorun rẹ̀, ó sì wí pé, Olúwa ń bẹ níhìn ní tòótọ́, èmi kò sì mọ̀. Ẹ̀rù sì bà á gidigidi, ó sì wí pé, ìhín yìí ti ní ẹ̀rù tó. Èyí kì í ṣe ibi òmíràn bí kò ṣe ilé Ọlọ́run, èyí ni ẹnubodè ọ̀run. Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta náà tó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀, ó fi fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀. Ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bẹ́tẹ́lì, ṣùgbọ́n Lúsì lórúkọ ìlú náà rí. Jákọ́bù sì jẹ́jẹ̀ẹ́ wípé, bí Ọlọ́run bá pẹ̀lú mi, tí ó bá sì pa mí mọ́ ní ọ̀nà tí èmi ń lọ yìí, tí ó sì fún mi ní ohun jíjẹ àti aṣọ bíbora, tí mo sì padà wá sí ilé bàbá mi ní àlàáfíà, ǹjẹ́ Olúwa yìí ni ó máa ṣe Ọlọ́run mi? Òkúta yìí tí mo fi lélẹ̀ ṣé ọ̀wọ̀n ni yóò sì ṣe ilé Ọlọ́run? Àti nínú ohun gbogbo tí ìwọ ó fi fún mi, èmi ó sì fi 10% rẹ̀ fún ọ. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa fọ́sẹ̀ yìí
ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn. Ó ní ẹsẹ̀ ìkejìdínlógún ìwé tá a kà tán àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkọkàndínlógún rẹ̀. Jẹ́nẹ́sísì orí 2:30 ẹsẹ̀ 2:30 àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkọkàndínlógún. Ìwé mímọ́ kà lẹ́ẹ̀kan sí báyìí pé Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tí ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bẹ́tẹ́lì. Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sórí rẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bẹ́tẹ́lì. Ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí nù. Ẹjẹ́ akọ ọkàn, ẹ má jẹ́ àgbàgbé rẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí a kú àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí, èyí tó gbẹ̀yìn fún oṣù kẹfà 2024 ọdún àti ẹyọ 5 yìí. Ẹ rántí pé àkórí wa fún gbogbo oṣù yìí òun ni ìbẹ̀rẹ̀ àwọn pẹpẹ ìrúbọ, pẹpẹ ẹbọ àti ìrúbọ. Ìbẹ̀rẹ̀ pẹpẹ ẹbọ àti ìrúbọ. Nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ la ti kẹ́kọ̀ọ́ nípa ọrẹ àkọ́kọ́ tá a ní àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, ọrẹ Kéènì àti Ábẹ́lì. Èyí tá a kọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ 1 sí 15. Nínú ọ̀sẹ̀ kejì la ti kọ́ nípa ẹbọ ọpẹ́ Nóà, ẹni tó jẹ́ kó rí kó yọ nínú òkun omi tó pa ayé àkọ́kọ́ rẹ́ àti ìdílé rẹ̀. Nígbàtí Ọlọ́run sì kó yọ tán, odidi ọdún kan àtọjọ́ díẹ̀ ló lò nínú ọkọ̀ ojú omi tọ́lọ́run ní kọ́kàn kó tó di pé ó fẹsẹ̀ tẹ̀lẹ̀ padà. Fẹsẹ̀ tẹ̀lẹ̀ padà, nǹkan àkọ́kọ́ tó ṣe òun ni pé ọkọ̀ pẹpẹ ẹbọ, ó sì rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run. Nínú ọ̀sẹ̀ kẹta la ti kẹ́kọ̀ọ́ nípa Abraham tọ́lọ́run ní kó fi ọmọ tó fi odidi ọdún 25 tó fi dúró dè kó tó rí gbà lọ́dọ̀ Olúwa, tọ́lọ́run ní ó fi rúbọ. Kò sì bọ́lọ́run jiyàn, kò lọ bọ́lọ́run wíjọ́, ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó ti fẹ́ gbé ọ̀bẹ lé Ísákì lọ́rùn báyìí, bẹ́ẹ̀ ni Ọlọ́run kọ sí pé jáwọ́. Àgbò tó wà lọ́rùn ni ó dípò ọmọ náà. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 2:20 ẹsẹ̀ 14 àkọ́kọ́. Ẹ̀kọ́ ti Nóà la kọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 9 àti orí 9. Lọ́sẹ̀ tó kọjá lọ yìí la kẹ́kọ̀ọ́ nípa Ísákì tó náà tẹ́ pẹpẹ ọpẹ́, tó náà kọ́ tẹ́tẹ́ pẹpẹ ìrúbọ fún Ọlọ́run ní Bíáṣébà, nígbàtí àwọn ará Gérárì tí wọ́n tì síta bí ajá, tí ẹni ó kúrò láàrin àwọn nítorí ìlara ìbùkún Ọlọ́run nú ayé rẹ̀. Ó sì dé Bíáṣébà níbi tó ti gbẹ́ kànga tí wọn ò sì bá jiyàn, tí wọn ò bá jà mọ́. Ó sì sọ kànga náà ní orúkọ tí ó pè é Bíáṣébà, èyí ò ní kànga májẹ̀mú, kànga ìbúra fún àwọn èèyàn Gérárì tí wọ́n wá bá dúnàdúrà àlàáfíà, tí wọ́n wá bá ṣe ètò àlàáfíà láti jọmọ́ gbé pọ̀ ní àlàáfíà. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 4:30 ẹsẹ̀ 4:20 sí 4:30 rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ilé aparí ẹ̀kọ́ sí lọ́sẹ̀ tó kọjá, òun náà ni pé Ísákì ó tẹ̀dó sí Bíáṣébà, kò lọ ibì kankan mọ́, ibẹ̀ náà ló dàgbà, ibẹ̀ náà ló dògbó sí. Ibẹ̀ làwọn ará Filistini ti wá bá, tí wọ́n ti bá dúnàdúrà tá a fi fún ìlú yẹn lórúkọ òun. Lúsì ló kọ ìlú yẹn ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di wípé àwa ń pè ní Bíáṣébà, kó tó di kó fún un ní orúkọ òun. Níbẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ tó bí, ibẹ̀ náà wọ́n ti dàgbà. Ibẹ̀ náà ni ọmọkùnrin rẹ̀ kékeré Jákọ́bù, ibẹ̀ ló ti gbọ́ ọ̀nà ẹ̀bùrú tó fi ẹ̀tàn tó gba ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ Ísọ̀, tó sì tún fi ẹ̀tàn tó fi gba ìbùkún Ísọ̀ pẹ̀lú. Èyí ló mú Ísọ̀ tó pinnu pé bí bàbá àwọn bá gbẹ́mìí mì lónìí náà òní Jákọ́bù ó lọ,
eléyìí ló ta sí ìyá wọn létí tí ìyá wọn fi dọ́gbọ́n sí pé tọ́ mo ní láti yẹjú rẹ kò lé bí ìyá rẹ̀ ṣe ní kó gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun lọ́nu ní Pandaharamu kó lọ mọ́ gbé bẹ́ẹ̀ kó gbéyàwó ń bẹ̀ títí ọkàn ẹ̀gbọ́n rẹ̀ Ísọ̀ yóò fi rọ̀. Ìrìn àjò sí Pandaharamu yìí òun wá ní Jákọ́ọ̀bù ń lọ tó wá fi ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìbápàdé rẹ̀ pẹ̀lú Ọlọ́run yìí òun wá ní ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí ló dá lé lórí. Ìbápàdé Jákọ́ọ̀bù pẹ̀lú Ọlọ́run yìí òun lẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ló dá lé lórí. A sì pín ẹ̀kọ́ náà sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ìlérí Ọlọ́run fún Jákọ́ọ̀bù. Ìlérí Ọlọ́run fún Jákọ́ọ̀bù. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 10 sí 15 ìwé tá a kà tán. Jẹ́nẹ́sísì orí 2:29 ẹsẹ̀ 10 sí 15. Ìyá Jákọ́ọ̀bù àti bàbá rẹ̀ wọ́n ti fi ránṣẹ́ sí Pandaharamu. Jákọ́ọ̀bù ò dé Pandaharamu rí. Ìgbà àgbọ́kọ́ tí ò débẹ̀ náà ní òun nìkan náà ní ń lọ. Inú fu àyàfu náà ló sì fi ń lọ. Àyàfò ẹ̀rù ń bà á káburú ọmọ bàbá òun. Níbi tí ń ti ń lọ pẹ̀lú inú fu àyàfu yìí ní àkókò ìfòyà yìí gan lọ́lọ́run Olódùmarè ló wá farahàn lójú àlá tó sì lé ẹ̀rù rẹ̀ lọ tó sì ṣe ìlérí gbáǹkọ́gbì gbàkan ó dìgbò lulẹ̀ tó ṣe fún un. Nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Jẹ́nẹ́sísì orí 28 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 sísàlẹ̀ sí 15 òun náà ni àwọn ìlérí ọ̀hún wà. Ṣáájú àkókò yìí Jákọ́ọ̀bù ọmọ nǹkan kan tí ń pè ní ìbápàdé Ọlọ́run. Ó lè ti gbọ́ nípa ti bàbá rẹ̀ Ábúráhámù, ó lè ti gbọ́ ti bàbá rẹ̀ náà ò tó rán bàbá wa nílẹ̀ Yorùbá ní ọmọ ọ̀bá bá ìtàn yọba àrọ́bá gan-an òun sì ní bàbá àtàn ni. Ṣùgbọ́n òun gangan fúnra ara rẹ̀ látijọ́ wọn ti bí kò ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run rí. Ìgbà àkọ́kọ́ tí ó ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run nìyí lójú àlá. Nínú ìbápàdé yìí Ọlọ́run wá fi ara rẹ̀ hàn Jákọ́ọ̀bù. Ó ní òun lọ́lọ́run bàbá rẹ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ 13 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún Jẹ́nẹ́sísì orí 28 ẹ̀gbọ́n tí ìwé mímọ́ wí. Sì kíyèsí Olúwa dúró lókè rẹ̀ ó sì wí pé èmi ni Olúwa Ọlọ́run Ábúráhámù bàbá rẹ̀. Ábúráhámù ni bàbá tó bí Ísákì bàbá Jákọ́ọ̀bù. Tó bàbá rẹ̀ Olúwa farahàn Jákọ́ọ̀bù pé èmi bàbá rẹ̀. Kò dúró síbẹ̀ nìkan. Nínú ẹsẹ̀ 13 náà Ọlọ́run tó farahàn ó ní èmi ni bàbá Ísákì bàbá rẹ̀ gangan tó bí ọ tó dẹ̀tẹ̀ sí ọ lójú. Nínú ẹsẹ̀ 13 nǹkan náà. Bí mo ṣe sọ bó tiẹ̀ jẹ́ wípé Jákọ́ọ̀bù ò tí ì ní ìbápàdé ojúrinjú pẹ̀lú Ọlọ́run rí ṣáájú àkókò yìí, ó ṣeéṣe kó ti báwí gbọ́ látẹnu bàbá rẹ̀. Ó ṣeéṣe kó ti gbáwí gbọ́ nípa ti bàbá rẹ̀ pẹ̀lú. Torí náà gbà tọ́lọ́run ń sọ fún pé èmi ni Ọlọ́run bàbá rẹ̀ Ábúráhámù, èmi lọ́lọ́run Ísákì bàbá rẹ̀, mo mọ̀ pọ́kàn rẹ̀ ó tiẹ̀ kọ́kọ́ balẹ̀ náà wípé alátìlẹ́yìn wa nìyí. Nínú ìbápàdé yìí tọ́lọ́run wá ti bá pàdé Ọlọ́run ṣe ìlérí nǹkan 5 fún un. Ọlọ́run ṣe ìlérí nǹkan 5 fún àwọn nǹkan 5 náà láàsì yànnàná rẹ̀ tètè lábala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí. Nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ṣèlérí fún un ni ìlérí ilẹ̀ ní. Ìlérí ilẹ̀ ní yìí Ọlọ́run ti ṣe ṣáájú fún Ábúráhámù bàbá rẹ̀. Ìlérí ilẹ̀ ní yìí Ọlọ́run ti ṣe fún Ísákì bàbá tó tẹ̀jẹ̀ sí lójú. Ọlọ́run wá ń sọ fún Jákọ́ọ̀bù pé ilẹ̀ tí mo ṣèlérí rẹ̀ fún Ábúráhámù bàbá rẹ̀ fún Ísákì bàbá rẹ̀ orí ilẹ̀ ń lọ sùn sí yìí ìwọ ni wọ́n fi fún àti irú ọmọ rẹ̀. Ṣé pé nìyí wà lọ́wọ́ yín? Ẹ wo abala 2 ẹsẹ̀ 13 ìwé Jẹ́nẹ́sísì orí 2:29 ìwé mímọ́ ní ilẹ̀ tí wọ́n dùbúlẹ̀ lé nè
ilẹ̀ tó dùbúlẹ̀ lénìí ìwọ lèmi ó fi fún àtirú ọmọ rẹ. Ìlérí àkọ́kọ́ tọ́lọ́run ṣe fún un. Ìlérí kejì tọ́lọ́run ṣe fún un nínú ẹsẹ̀ 14 ó ní ìlérí ìsọdipúpọ̀. Ọlọ́run ní òun ó sọ Jákọ́ọ̀bù irú ọmọ rẹ̀, òun ó sọ wọ́n di púpọ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ kà á. Ẹsẹ̀ 14 ní irú 14 irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀, ìwọ ó sì tàn kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìhà ìlà oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù. Ó tàn kálẹ̀ síwọ̀ oòrùn, sílà oòrùn, sí gúúsù, sí àríwá. Ìlérí ìsọdipúpọ̀. Ìlérí kejì tọ́lọ́run ṣe fún Jákọ́bù nù nígbà tó fara hàn. Ìlérí kẹta tọ́lọ́run ṣe fún ni ìlérí jíjẹ́ orísun ìbùkún fún gbogbo ayé. Nínú ẹsẹ̀ 14 náà lọ́wọ́ abala kejì ẹsẹ̀ 14 ní ìwé mímọ́ nínú rẹ àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Ìlérí kẹta tọ́lọ́run ṣe fún Ísákì nìyẹn, àmì fún Jákọ́bù nù nínú ìfarahàn tó farahàn. Ìlérí kẹrin tọ́lọ́run ṣe fún un ló wà nínú ẹsẹ̀ 15. Ìlérí ìwàláàyè Ọlọ́run àti ìtọ́jú fún Jákọ́bù tí ó fi lọ ibi tí ń lọ tí ó fi padà. Ẹsẹ̀ 15 sì kíyèsí èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì pa ọ́ mọ́ níbi gbogbo tí wọ́n lọ. Fọkànbalẹ̀. Ọlọ́run ṣe ìlérí ìwàláàyè rẹ̀ fún àti ìpamọ́ rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti ìtọ́jú rẹ̀. Ìlérí tó gbẹ̀yìn tí í ṣe ìlérí karùn-ún tọ́lọ́run ṣe fún Jákọ́bù nínú ìfarahàn rẹ̀ fún Jákọ́bù yìí, ó ní ìlérí àti mú Jákọ́bù padà wá sórí ilẹ̀ wọn. Nínú ẹsẹ̀ abala kejì ẹsẹ̀ 15, Ọlọ́run ní èmi ó sì tún mú ọ bọ̀ wá sílẹ̀ yìí tó sùn lé lórí. Níbi tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, bọ́ ọ bá lọ padà Árámù tó ń lọ, mú ọ padà wá síbẹ̀, nítorí èmi kì ó kọ̀ ọ́ sílẹ̀ títí èmi ó fi ṣe èyí tí mo wí fún ọ tán. Àwọn ìlérí márààrún gbáǹkọ́gbè gbà kan ó dìgbò lulẹ̀ tọ́lọ́run ṣe fún Jákọ́bù nù. Ìlérí ilẹ̀ ní, ìlérí ìsọdipúpọ̀, ìlérí jíjẹ́ orísun ìbùkún fún gbogbo ayé, ìlérí ìwàláàyè Ọlọ́run, ìkẹ́ àti ìtọ́jú rẹ̀, àti ìlérí mímú Jákọ́bù padà nínú ìrìn àjò tí ń lọ sí ilẹ̀ ìlérí títí tọ́lọ́run fi ṣe gbogbo tó pinnu rẹ̀ tó ṣèlérí rẹ̀ fún tán. Ìlérí wọ̀nyí lọ́lọ́run ṣe fún Jákọ́bù. Ìbéèrè táwa béèrè ni pé èsì wo wá Jákọ́bù fọ̀ nígbà tọ́lọ́run ṣe gbogbo ìlérí yìí fún? Èsì wo, ìhà wo ni Jákọ́bù kọ sí gbogbo tọ́lọ́run fi hàn yìí? Abala kejì ẹ̀kọ́ wa òun ni ó tàn mọ́lẹ̀ sáàrin. Torí náà ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa sí abala kejì, èyí tí a pè àpèlé rẹ̀ ní ìhà tí Jákọ́bù kọ sí ìjólótìtọ́ Ọlọ́run. Ìdáhùn Jákọ́bù sí ìjólótìtọ́ Ọlọ́run, èsì Jákọ́bù sí ìjólótìtọ́ Ọlọ́run. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 14 sí 19 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 14 sí 19. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ibẹ̀ ni Jákọ́bù ló ti jí lójú àlá rẹ̀. Ìjí tó jí wìrìwìrì báyìí, ó ṣe nǹkan 5. Ẹ má gbàgbé Ọlọ́run ṣèlérí nǹkan 5 fún un. Ìjí tó ń jí báyìí, òun náà ó gbé ìgbésẹ̀ 5, ó ṣe nǹkan 5. Kí làwọn nǹkan 5 ọ̀hún tó ṣe? Àwọn lákẹ́kọ̀ọ́ lé lórí abala kejì ẹ̀kọ́ yìí. Nǹkan àkọ́kọ́ tó ṣe bó ṣe jí báyìí, ó ṣe ìdámọ̀ ìwàláàyè Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ tó ṣe nù. Bó ṣe jí lójú àlá yẹn báyìí, nǹkan àkọ́kọ́ tó ṣe ni ó ṣe ìdámọ̀ ìwàláàyè Ọlọ́run níbi tó wà. Tẹ́ bá wo ẹsẹ̀ 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Bíbélì ní Jákọ́bù sì jí lójú oorun rẹ̀, ó sì wí pé Olúwa ń bẹ níhìn ní tòótọ́, èmi ò sì mọ̀. Olúwa ń bẹ níhìn ní tòótọ́, èmi ò sì mọ̀. Ó ṣe ìdámọ̀ ìwàláàyè Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ tó ṣe ni. Nǹkan kejì tó ṣe nínú ẹsẹ̀ 17 ó ní pé ó ní ẹ̀rù tó lọ́wọ̀ fún Ọlọ́run. Ó ní ẹ̀rù tó ní ọ̀wọ̀ nínú fún Ọlọ́run. Tẹ́ bá wo ẹsẹ̀ 17 abala àkọ́kọ́ rẹ̀, ìwé mímọ́ ní ẹ̀rù sì bà á.
ó sì wí pé èyí yìí ti ní ẹ̀rù tó, ọ̀wọ̀ tó ga wà níbí yìí, ó ní ẹ̀rù tó lọ́wọ̀, tó ní ọ̀wọ̀ fún Ọlọ́run. Nǹkan kejì tó ṣe nù. Nǹkan kẹta tó ṣe nínú abala kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún náà ló wà. Ó ṣe àpèjúwe ibi tọ́lọ́run ti bá pàdé. Ó pe ibẹ̀ ní ẹnubodè ọ̀run, ilé Ọlọ́run, ẹnubodè ọ̀run. Tẹ́ bá wo abala kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún, Jákọ́bù ní èyí kì í ṣe ipò mìíràn bí kò sí ilé Ọlọ́run, èyí sì ní ẹnubodè ọ̀run. Èyí lẹnubodè ọ̀run. Ó ṣe àpèjúwe ibi tọ́lọ́run ti bá pàdé. Ohun kan kẹrin tó ṣe nígbà tó jí nínú abala kejì ẹ̀kọ́ wa yìí, ó ní pé torí pé ọ̀nà àjò ló wà, kò sì sí nǹkan púpọ̀ lápò rẹ̀, kò lè kọ́ pẹpẹ ìrúbọ bí Ábúráhámù bàbá rẹ̀ ṣe kọ́, kò lè kọ́ pẹpẹ ìrúbọ gẹ́gẹ́ bí Ísákì bàbá rẹ̀ ṣe kọ́. Ṣùgbọ́n ó mú òkúta tó fi rọrí, ó fi ṣe ọ̀wọ̀n, ó wá mú òróró, ó fi ya òkúta yẹn sọ́tọ̀ gẹ́gẹ́ bí àmì pé ibí yìí ni mo ti bá Ọlọ́run pàdé. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà nínú ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé mímọ́ ní Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tí ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sórí rẹ̀. Òróró tó ta sórí rẹ̀ ń àmì pé mo ya òkúta yìí sọ́tọ̀ f'Olúwa ni. Àmì pé mo ya òkúta yìí àti ilẹ̀ tókúta yìí wà lórí rẹ̀, mo yà á sọ́tọ̀ f'Olúwa ni. Nǹkan karùn-ún tó ṣe nígbà tí Jákọ́bù jí níbi tọ́lọ́run ti farahàn yìí lójú àlá rẹ̀, ó ní pé ó sọ ibi tọ́lọ́run ti bá pàdé, ó sọ lórúkọ. Ó pè é ní Bẹ́tẹ́lì. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ ìkọkàndínlógún ìwé tá a ti jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ ìkọkàndínlógún. Ìwé mímọ́ ní ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bẹ́tẹ́lì. Ṣùgbọ́n Lúsì lórúkọ ìlú náà rí, ó pe orúkọ ìlú náà ní Bẹ́tẹ́lì. Bẹ́tẹ́lì kìí ṣèdè Ìgbò, kìí ṣèdè Yorùbá, èdè Hébérù ni. Ọ̀rọ̀ Hébérù méjì la sì kó papọ̀ tá a pè ní Bẹ́tẹ́lì. Ọ̀rọ̀ àkọ́kọ́ ni Bet, ọ̀rọ̀ kejì ó ní El. Bet lédè Hébérù túmọ̀ sí ilé, El lédè Hébérù túmọ̀ sí Ọlọ́run. Torí náà ń gbọ́ sọ ibẹ̀ ní Bẹ́tẹ́lì, ní tó túmọ̀ sí ni pé ilẹ̀ yìí o tí mo fi òkúta yìí ṣọ̀wọ̀n lé lórí, tí mo dá òróró sórí òkúta yìí láti yà sọ́tọ̀, ilé Olúwa ni, ilé Ọlọ́run ni. Àwọn nǹkan márààrún yìí ó ní Jákọ́bù ṣe ní kété tó jí lójú oorun rẹ̀. Ìrírí tó yanilẹ́nu, tó gbẹnu tán, ó ní ìrírí jẹ́ fún Jákọ́bù, kò nírú rẹ̀ rí. Sáà bàbá wa sì ní ọmọdé yìí bí ọba bá ìtàn yọba àrọ́bá, bó tiẹ̀ jẹ́ pé kò lórí ọ̀fẹ́ láti nírú ìrírí rẹ̀ rí, ó ní láti yóò ti gbọ́ ìrírí ti bàbá rẹ̀ àbí ti ìyá rẹ̀, àbí ti bàbá rẹ̀ gangan tí í ṣe Ísákì, yóò ti gbọ́ èyí tí ó sì ràn lọ́wọ́ láti lè tètè ní ìlóye ohun tọ́lọ́run ń sọ ní. Nígbà tí Jákọ́bù wá ṣe nǹkan márùn-ún ìtàn, Jákọ́bù wá búra fún Ọlọ́run. Ìbúra tí Jákọ́bù bú yìí ó ní abala kẹta ẹ̀kọ́ wa ló dálé lórí, èyí tí a pè àpèlé rẹ̀ ní Jákọ́bù ṣe ìlérí fún Ọlọ́run. Jákọ́bù ṣe ìlérí fún Ọlọ́run. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 21 àti 22 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 20 sí 22. Nítorí ìdánilójú àti àwọn ìlérí gbáǹkọ́gbè gbàkan ó dìgbò lulẹ̀ tọ́lọ́run ṣe fún Jákọ́bù ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Jákọ́bù wá ṣe ìlérí, Jákọ́bù ṣe ìbúra 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún Ọlọ́run. Ìlérí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló wà nínú ẹsẹ̀ 20 sí 22 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín bàbá, mọ́mì, ẹ̀gbọ́n àtàbúrò? Ẹ jẹ́ a jọ kà á. Jẹ́nẹ́sísì orí 22
ẹsẹ̀ 20 sí 22. Ìwé mímọ́ ní Jákọ́bù sì jẹ́ ẹ̀jẹ́ wípé bí Olúwa bá bá mi, tí Olúwa bá pẹ̀lú mi, tí ó sì pa mí mọ́ ní ọ̀nà yìí tèmi ń tọ̀, tí ó sì fún mi ní ohun jíjẹ àti aṣọ bíbora, tí mo wá padà sí ilé bàbá mi lálàáfíà, ǹjẹ́ ìlérí àkọ́kọ́ nu, Olúwa ni yóò máa ṣe Ọlọ́run mi. Òkúta yìí tí mo fi lélẹ̀ sí ọ̀wọ̀n yóò sì ṣe ilé Ọlọ́run, ìlérí kejì nu. Àti nínú ohun gbogbo tí ìwọ fi fún mi, èmi ó fi 10% rẹ̀ fún ọ, ìlérí kẹta nu. Èyí tí Jákọ́bù ṣe fún Ọlọ́run, ó jẹ́ ẹ̀jẹ́ ohun mẹ́ta. Olúwa, gbogbo ìlérí tó ṣe yìí fún mi, tó bá mú ṣẹ, tí mo lọ tí mo bọ̀, èmi náà ń wá bá ọ dá májẹ̀mú, èmi náà ń bá ọ dá májẹ̀mú, mo sì ń lérí, mo sì ń fira mi búra fún ọ pé Olúwa tó farahàn mí yìí ni ó máa sọ Ọlọ́run mi. Kì í ṣe kìkì yún nìkan, ibi tó ti farahàn mí yìí yóò jẹ́ ibi ìjọsìn fún mi, yóò jẹ́ ilé Olúwa. Kì í ṣe kìkì yún nìkan, ohun gbogbo tó bá wá fún mi tí mo bá mú bọ̀ níbi mò ń lọ yìí, 10% rẹ̀ n ó fi fún ọ. Àwọn ìlérí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni Jákọ́bù ṣe fún Ọlọ́run. Ó jẹ́ ayọ̀ mi láti sọ fún yín wípé Ọlọ́run mú gbogbo ìlérí rẹ̀ tó ṣe fún Jákọ́bù, ó mú ṣẹ. Jákọ́bù lọ, Jákọ́bù padà wá sí Padán-Árámù. Kì í wá sọ òun nìkan ló lọ, kì í sọ nìkan lọ padà, ó padà pẹ̀lú àwọn ìyàwó, ó padà pẹ̀lú àwọn ọmọ, ó padà ní ọlọ́rọ̀, ó lọ láláì ní nǹkan, ó padà lọ́lọ́rọ̀. Ìgbà tó padà dé, òun pàápàá ó wá mú ìlérí rẹ̀ ṣẹ fọ́lọ́run. Májẹ̀mú tó bọ́lọ́run dá, ó mú ṣẹ. Bó la ṣe mọ̀ pé ó mú ṣẹ? Tẹ́ bá lọ sínú ìwé Jẹ́nẹ́sísì orí 35 ẹsẹ̀ 1 sí 7, ibẹ̀ ni Jákọ́bù, òkúta ajó òní èyí tó fi òróró yà sọ́tọ̀, ibẹ̀ ni Jákọ́bù pẹpẹ lọ́wọ́ kọ́ pẹpẹ ìrúbọ sí. Ọkọ̀ pẹpẹ ìrúbọ. Ohun kan ṣoṣo tí a ò kàn lákọsílẹ̀ rẹ̀ ó ní pé ǹjọ́ sàn 10% àbí ọ̀sán bẹ́ẹ̀ ìlérí rẹ̀. Ọlọ́run tó lóun ọmọ sìn náà ló sì ń sìn títọ́ lọ́jọ́ fi dé, ó sì fi láwọn ọmọ lọ́wọ́. Ṣùgbọ́n a ní àkọsílẹ̀ pé ó san 10% rẹ̀, a sì ní àkọsílẹ̀ wípé kò san. Ṣùgbọ́n wípé Ọlọ́run wá tún bùkún fún rẹpẹtẹ nígbà tó darí ti Padán-Árámù dé, ó jẹ́ àmì ìdánilójú wípé bí a ò tí a ní àkọsílẹ̀ pé ó san tàbí ò san, ó san. Tẹ́ bá lọ sínú ìwé Jẹ́nẹ́sísì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, orí 35 ẹsẹ̀ 9 sí 11, Ọlọ́run tún pa ó kọ Jákọ́bù padà, ó tún wá tún sàwọn gbàǹkọ̀gbì ìlérí míì fún. Kọ́lọ́run tó lè di kó ṣe irú èyí fún, ó ní láti jẹ́ kó ti mú ẹ̀jẹ̀ rẹ̀ àkọ́kọ́ ṣẹ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà á. Jẹ́nẹ́sísì orí 35 ẹsẹ̀ 9 sí 11, ìwé mímọ́ ní Ọlọ́run sì wí fún un pé, Jákọ́bù lórúkọ rẹ, a kì ó pè ọ́ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísírẹ́lì lórúkọ rẹ̀ ó máa jẹ́. Ó sọ orúkọ rẹ̀ ní Ísírẹ́lì. Ọlọ́run sì wí pé èmi ni Ọlọ́run Olódùmarè, máa bí sí máa rẹ̀. Orílẹ̀-èdè àti ẹgbẹẹgbẹ́ orílẹ̀-èdè ni yóò tọ̀dọ̀ rẹ wá, àwọn ọba yóò tinú rẹ jáde. Àti ilẹ̀ tí mo fi fún Abraham, Ísákì, ìwọ lèmi yóò fi fún, àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ lèmi yóò filẹ̀ náà fún. Ìlérí tọ́lọ́run tún ṣe yìí, Ọlọ́run ò bá ti tún ṣe bí Jákọ́bù ọba jẹ́ pé ó ti mú ìlérí rẹ̀ tó ṣiṣẹ́. Torí náà a lè fi gbogbo ẹnu sọ wípé bí Ọlọ́run ti mú ìlérí rẹ̀ ṣẹ fún Jákọ́bù ni Jákọ́bù náà mú tiẹ̀ ṣẹ. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò
tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó 2 àbí 3 tá a lè rí dìmú fún ìgbé ayé Kristẹni, ọmọlẹ́yìn Kristi lójoojúmọ́. Àtẹnumọ́ àkọ́kọ́ tí mo sì fẹ́ ṣe náà ni pé Ọlọ́run kì í fàwọn tiẹ̀ lẹ̀ nínú ìrìn àjò ayé àti ìlàkọjá àwọn gbogbo. Ọlọ́run kì í fi àwọn tirẹ̀ lẹ̀ nínú ìrìn àjò ayé àti ìlàkọjá àwọn gbogbo. Nígbàtí Jákọ́bù ń lé Pandaharamu, ìrìn àjò tí ò rí rí ni, òun nìkan ló sì ń rìn, kò sẹ́gbọ̀n wájú, kò sí lẹ́yìn, kò sí bàbá, kò sí ìyá. Òjòrá mú, ẹ̀rù ń bà, ìpayà mú bó ṣe ń lọ, tẹ̀rùtẹ̀rù ní lọ tójótójó. Ṣùgbọ́n Ọlọ́run farahàn. Nígbà tí Ọlọ́run farahàn, òun náà wá jẹ́wọ́ pé àṣọ Ọlọ́run ń bẹ níhìn, èmi ò sì mọ̀. Nínú ìrìn àjò ayé, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, àwọn àkókò kan máa dé tí ó dàbí ẹni páwa nìkan ló kù. Táwọ̀ ẹ̀yìn táà ní rẹ́ nìkan, táwọ̀ wájú táà ní rẹ́ nìkan, táwọ̀ tó táwọ̀ sí, táwọ̀ òkè táwọ̀ lẹ̀ táà ní rẹ́ nìkan. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀rẹ́ nìkan kan, Ọlọ́run sì wà ń bẹ̀. Ọlọ́run kì í fi àwọn tirẹ̀ lẹ̀ nínú ìrìn àjò ayé àti ìlàkọjá àwọn gbogbo. Kò fi Jákọ́bù lẹ̀. Ohun kan kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ni pé ìbápàdé pẹ̀lú Ọlọ́run a máa ru ìgbàgbọ́ èèyàn sókè àti ìjólótìtọ́ pẹ̀lú. Ìbápàdé pẹ̀lú Ọlọ́run ń máa ru ìgbàgbọ́ ẹni sókè àti ìjólótìtọ́ ẹni. Ìbápàdé Jákọ́bù pẹ̀lú Ọlọ́run ó ru ìgbàgbọ́ rẹ̀ àti ìjólótìtọ́ rẹ̀ sókè ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ni. Látọjọ́ tí Jákọ́bù ti bá Ọlọ́run pàdé, níbi tó ti bá Ọlọ́run pàdé, ayé rẹ̀ ò wà bákan náà mọ́. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ǹjẹ́ ẹ ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run rí? Tẹ́ ẹ bá ti ní rí, mo kí yín pé ẹ kú oríire. Tẹ́ ẹ bá ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run yìí, ẹ dákun, ẹ pòǹgbẹ fún, ẹ béèrè fún, ẹ gbàdúrà fún, ẹ nílò rẹ̀. Torí ìbápàdé pẹ̀lú Ọlọ́run ń ru ìgbàgbọ́ ẹni sókè àti ìjólótìtọ́ ẹni. Ó sì máa ń yọrí sí ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú Ọlọ́run. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé Ọlọ́run máa ń mú ìlérí rẹ̀ ṣẹ. Ìyẹn sì mú mi rántí orin kan tá a máa ń kọ. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wá. Alágbára lọ́lọ́run wá. Alágbára lọ́lọ́run wá o. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wá. Ọlọ́run wa bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní í ṣe. Ìlérí gbogbo tó ṣe fún Jákọ́bù kò ṣàìmú kankan ṣẹ nínú rẹ̀. Jákọ́bù lọ Pandaharamu láyọ̀, ó dé láyọ̀. Kò dé lóun nìkan lọ́lọ́. Ó dé tayátayá, ó dé tọmọtọmọ, ó dé towótowó, ó dé tẹrùtẹrù. Tàbá wa tún wá tẹ̀síwájú lọ sínú májẹ̀mú titun. Jésù Kristi, òun ni irú ọmọ Jákọ́bù náà tí tọ́lọ́run ṣèlérí pé nípasẹ̀ rẹ̀ a ó bùkún fún gbogbo ayé. Jésù Kristi ní irú ọmọ Jákọ́bù náà tó ṣètò ìgbàlà fún gbogbo ènìyàn. Jésù Kristi ní irú ọmọ Jákọ́bù náà nípasẹ̀ èyí tí èmi àti yín ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, tá a sì rí ìgbàlà fún ọkàn wa. Ó ní ìbùkún èyí tí Ọlọ́run ti pàṣẹ Jákọ́bù fún gbogbo ayé. Torí náà bẹ́ẹ̀ bá gbóhùn mi níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi, tí ẹ ò bá ní ìbápàdé pẹ̀lú Jésù, ẹ ti pàdánù ìbùkún èyí tọ́lọ́run lòun ó fún gbogbo ayé nípasẹ̀ Jákọ́bù, nípasẹ̀ Ábúráhámù, nípasẹ̀ Ísákì. Ẹ nínú ìbùkún náà, ẹ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín, ẹ sì gba ìdáríjì fún ẹ̀ṣẹ̀ yín àti ìgbàlà fún ọkàn yín. Ní síwájú sí nínú ẹ̀kọ́ yìí, àtòrí wípé tí Ọlọ́run bá dára sí wa tó báyìí, tá a bá ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, ẹ jẹ́ á máa ṣe ohun pàtàkì láti sàmì ìbápàdé wa pẹ̀lú Ọlọ́run, láti sàmì ìdásí Ọlọ́run sórí ọ̀rọ̀ ayé wa, ìdásí Ọlọ́run sórí iṣẹ́ wa, sórí ìdílé wa.
a sì ti ń tẹnumọ́ eléyìí láti bẹ̀rẹ̀ oṣù yìí. Fi nǹkan kan tó ṣe pàtàkì tó ṣe gbòógì ṣe àmì ìbápàdé rẹ pẹ̀lú Ọlọ́run. Ṣe àmì ìdásí Ọlọ́run sọ̀rọ̀ ayé rẹ, sọ̀rọ̀ ìdílé rẹ, sọ̀rọ̀ iṣẹ́ rẹ. Láti bẹ̀rẹ̀ oṣù yìí tá a ti ń kọ́ nípa ti àwọn bàbá àgbàgbọ́ wọ̀nyí tí wọ́n ń kọ́ pẹpẹ ẹbọ. Yìí ṣe Ísọ̀ ni, yìí ṣe Ísákì ni, yìí ṣe Ábúráhámù ni, yìí ṣe Nóà ni. Gbogbo àwọn pẹpẹ ìrúbọ tí wọ́n ń kọ́ wọn fi ń sàmì ìbápàdé wọn, ìdásí Ọlọ́run sọ̀rọ̀ ayé wọn ni. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé kí àwa gan pẹ̀lú ká máa fi nǹkan pàtàkì sòdiwọ̀n sàmì ìbápàdé Ọlọ́run pẹ̀lú wa, ìdásí Ọlọ́run sọ̀rọ̀ ayé wa. Nígbà tá a dóríta kò yé mi mọ́ tọ́lọ́run sì farahàn fún wa ńbẹ̀, ẹ jẹ́ á fi nǹkan kan pàtàkì ká fi sàmì ẹ̀, ká fi mọ́ rántí ńgbà gbogbo wípé nígbà báyìí tí mo rò pé ó ti tán, Ọlọ́run sì tún sọ fún mi pé ó kù, fi nǹkan sàmì rẹ̀. Ní ìparí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa pé bá a bá jẹ́jẹ́ tàbá a ṣèlérí ohunkóhun fún Ọlọ́run tàbí fún ẹnikẹ́ni, ẹ jẹ́ á múṣẹ. Bá a bá jẹ́jẹ́ tàbí ṣèlérí ohunkóhun fún ẹnikẹ́ni fún Ọlọ́run, ẹ jẹ́ á múṣẹ. Ẹ má jẹ́ ajẹ́jẹ́ má múṣẹ. Olórin kan kọrin ó ní ajẹ́jẹ́ má múṣẹ ọ̀tá Ọlọ́run, ọ̀nà wo lẹ́ fi gbà tẹ́ fi wọ̀jọba ọ̀run, tẹ́ fi wọ̀jọba ọ̀run, tẹ́ fi wọ̀jọba ọ̀run. Ajẹ́jẹ́ má múṣẹ ọ̀tá Ọlọ́run, ọ̀nà wo lẹ́ gbé gbà tẹ́ fi wọ̀jọba ọ̀run. Bá a bá jẹ́jẹ́ ohunkóhun fún Ọlọ́run ni tàbí fẹ́ẹ̀yàn, ẹ jẹ́ á múṣẹ. Jákọ́bù jẹ́jẹ́ ó sì mú ẹ̀jẹ́ rẹ̀ ṣẹ. Jésù Olúwa wa sì kọ́ wa nínú ìwé mímọ́ wípé ká jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó máa jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ wa kó máa jẹ́ bẹ́ẹ̀ kọ́. Nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 14 àti 17 ló ti kọ́ wa bẹ́ẹ̀. Jákọ́bù náà ọmọ ẹ̀yìn Jésù, òun náà tẹnumọ́ tí ọ̀gá rẹ̀ wí nínú ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 12. Ó ní a jẹ́ kí bẹ́ẹ̀ ni wa máa jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ wa máa jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ẹni ọba bí ni làájọ, bọ́mọ ọba jọ ṣòkòtò yọjọ kíjìpá, ọmọ tí ọjọ́ ṣòkòtò tí ọjọ́ kíjìpá ó lóko tá a pè ńlẹ̀ Yorùbá, ọmọ àlè ni. Ẹ má jẹ́ àjọ máa lè, ẹ jẹ́ àjọ Ọlọ́run wa bọ́ bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní rí. Ibi tẹ́kọ̀ọ́ wa tòní tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ àti àwùjọ yín, pẹ̀lú àwọn ará àti ọ̀rẹ́, pẹ̀lú olùṣọ́ àgùntàn àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi àtàwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ṣọwọ́ sí yín lórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ WhatsApp tí mo fẹ́ pè jáde yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 2 ẹ̀sán 2 àtàrún 2. Bí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp tí mo fẹ́ pè jáde yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nínú ìjọ wa gbogbo káàkiri àgbáyé. Àdúrà mi ni pé ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 29 oṣù kẹfà 2025 tá a wà yìí, nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún ṣí wa ń yè jù báyìí lọ láti fòye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ẹ jẹ́ á tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ẹ dákun. Ẹ jẹ́ á sì kópa tó jọjú nínú rẹ̀, gbogbo wa ó sì dá lábùkún fún ní orúkọ Jésù Kristi.
ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa.